ẹ̀yin ọmọ aládé ẹ tún wá gbọ́ òkú ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ìṣítí tí bàbá ọmọ kóòtù ojíire ọmọ aládé yìí tún sọ fún àwọn sálàfí 1990. mo ṣe fún purpose kan ni ẹnìkan send fídíò ọmọ kékeré kan sí mi ó wá ń sọ yìí pé wọ́n á fi fáyan ọba ní kí lorúkọ ẹ̀ pé ifá fífi yan ọba ara Yorùbá level ní this that wọ́n sábà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn lóríṣiríṣi. Àkọ́kọ́ ni pé èmi ò mọ̀ sí fífa yan ọba ṣùgbọ́n tó bá ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá nǹkan tí ó kàn mí ni. Èwo ni wọ́n ti fi Kùránì yàn nílẹ̀ Lárúbáwá ṣe rí mo rí ẹ̀sìn méjèèjì gẹ́gẹ́ bí attack ní ilẹ̀ Yorùbá tí wọn kì í wú bẹ̀ kí wọ́n kú bẹ̀. Let's call a spade a spade. Ẹ ti gbé wá gẹ́gẹ́ bí attack to Yorùbá race àsìnígbà. Mo ti di pé wọ́n gbé wá gẹ́gẹ́ bí attack sílẹ̀ Yorùbá ni eléwo ti kúrò ní ẹ̀sìn ó ti di attack sí gbogbo ọ̀ràn Yorùbá àwọn ò sì nígbà. Níjọ́ tí wọ́n kọ́ máa gbé ẹ̀sìn yẹn dé nígbà táwọn òyìnbó kọ́ gbé ẹ̀sìn dé láwọn tí wọ́n kọ́ gbé ẹ̀sìn Christianity dé wọ́n kọ́kọ́ condemn èdè wa èdè tí wọ́n gbọ́ wọ́n ní amọ̀sọ́mọ́. Nígbà táwọn náà tí àwa mùsùlùmí náà dé táwọn bàbá àwọn tí wọ́n gbé Islam dé àwọn náà condemn èdè. Wọ́n tẹ̀ tún authentic èdè Lárúbáwá pé òun lásánjú àgbéǹde bí tí wọ́n bá kú tán èdè Lárúbáwá náà abáyàn sọnù sàárè láti jẹ́ ká máa rí èdè wa gẹ́gẹ́ bí inferior. Attack àkọ́kọ́ nìyẹn lórí ilẹ̀ Yorùbá wọ́n kọ́kọ́ condemn èdè wa náà wọ́n tún condemn wa èdè wa tán wọ́n tún condemn múra wa pé kò dáa. Lẹ́yìn ẹ̀ náà tún bẹ̀rẹ̀ sí ní sọ pé tí ẹ̀ bá ṣe oògùn dá ẹjọ́ nílẹ̀ Lárúbáwá oògùn kí ewé wo àti gbòó ni wọ́n náà bẹ̀ fi ṣoògùn. Wọ́n kọ́ condemn ilẹ̀ Yorùbá wíyàrá àwọn oògùn tí wọ́n ń sọ pé kò dáa yìí wọn làwọn náà padà wá ń polówó lórí social media lẹ́nu pé ẹnìkan ṣoògùn ó ṣoògùn ìsọ̀yè orí aláǹkẹ́ni kí ẹnìkan máa pórí aláǹgbá ṣoògùn ìsọ̀yè kó sì pé alálùsùn náà. Àwọn nǹkan tí wọ́n condemn lọ́jọ́ sí tán ní òda wá ti lè pa nípa kínní ipa olópa láǹgbá kẹ́ẹ̀pẹ́ wọ́n ní mísàn attack ní nílẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta nìyẹn nígbòóyà wọn tún gbédé wọn láǹfààní bàbá ọba lọ́la láti condemn gbogbo tí ń jẹ́ náà Yorùbá àbí ẹni pé yẹn ò tí ì tó wọn tún gbé mi wá kéèyàn dọ̀bálẹ̀ kí òbí ẹ̀ pé síríkì ni níbo ìran wo ló ń dọ̀bálẹ̀ kí àwọn òbí ẹ̀ ní gbogbo àgbáńláyé ìran Yorùbá nìkan ló ní àpọ́nlé yẹn lọ́dọ̀. Níjọ́ tí níjọ́ tí Fúlàní tí máa ṣe ránkàrí rẹ̀ tí máa ń larí mọ́lẹ̀ fún àwọn ọba tí àwọn èèyàn wọn condemn yẹn. Fúlàní òkè wọ́n bẹ̀rẹ̀ kíra wọn tí wọ́n tó fi sẹ́kọ̀nà àbí tí wọ́n lọ wọ́n mọ̀ kíra wọn lọ wọn condemn pé síríkì ni. Ṣé àáfàá kan lè sọ fún ọba Ìlọrin pé òun ju ọba Ìlọrin lọ Tulu Gambari kí àáfàá kan bọ́ ta kó sọ pé òun lọ́ba oníbàbá Tulu Gambari irú insult wo ni ẹ dẹ̀ continue láti máa attack wọn lẹ̀ Yorùbá. Enough is enough now. Enough is enough. Tí o bá wẹ kó kẹ́sì yẹn kẹ́sì kúrò lẹ̀ Yorùbá náà bóun táwọn bàbá yẹn ṣe kalẹ̀ ẹ̀dìmákì wọ́n lè wá débi pé ẹ condemn wa mọ́ wa lọ́wọ́. Ọmọ kékeré tí ó máa ṣàpọ́nlé àwọn tó jùlọ ń gbà yẹn wá di ẹni tó ń láwọn èèyàn fín. Àwọn ọmọ ò ní respect fẹ́ nìkan kan mọ́. Àwọn sọ̀rọ̀ àwọn dẹ́ntí sògùn owó káàkiri ayé. Ẹ sì máa àtàkì ilẹ̀ wa nítorí ẹ̀sìn. Ẹ̀yin tí lọ́sọ̀run kẹ́ dé rí ni.
tí wọ́n pẹ́ bá yọ lórí burúkú ẹ̀yin lọ́sọ̀rùn kẹ́ẹ́dẹ́ rí ni tírú ọmọ kékeré ẹ̀ máa sọ pé wọ́n àfi kíní gọ́fúnà kan lọ́fọ̀bá jẹ́ àwọn àfífájọ kí ni sọ̀rọ̀ ẹ̀ ń jọmọ yọ ni àbúrò burúkú làwọn tó ní tẹ́ gbogbo nǹkan tẹ́ bá ṣe láyé àfi kẹ́ sáà àtàkì ilẹ̀ Yorùbá sáà ni àbí àwọn ẹ fẹ́ sórí burú ni akíní sọ̀rọ̀ yìí náà irú kéré gbé yẹn ẹtú gbé yẹn ò tí ì tó ẹtú gbà kan dé yẹn kéèyàn ya fọ́tò da ẹ̀yin náà lẹ́sìn lọ ya fọ́tò ń Saudi tẹ padà dé ẹtú ní kéèyàn ya fọ́tò da ẹtú ya fọ́tò fún yẹn ni ò da ẹtú sọ yẹn lọ ẹtú sọ ẹbẹ ní pé bóyá yẹn ò tútò kéèyàn ya fọ́tò sínú ilé kò da ẹ̀dẹ̀ ń kówó sápò ẹ̀dẹ̀ ya passport ẹ̀ fi ń travel out akíní sọ̀rọ̀ yìí náà. kẹfà bẹ́ẹ̀ náà lẹ́sùn kan tí wọ́n bá kọrin yóò wọ́ná gbogbo àgbàlá ayé ló sì ń kọrin kò sí lílo kí n kọrin tó ní máa ṣe kọrin tí wọ́n sì máa ṣe jó ẹ̀yin náà ní wàhálà bá kọrin yóò wọ́ná bó ti lè yóò wọ́ná kí ló dé wọ́n ṣépè fún yín ni. ìwọ yìí gbogbo ẹ̀yin tá gbé mọ́ra ńlẹ̀ Yorùbá ẹ lọ lo brain yín kẹ dá brain yín padà àyúròsíwò nìyẹn kí ló ọmọ yẹn kéré máa ń sọ̀ tilẹ̀ Yorùbá pé Yorùbá lẹ̀ kò ní dá fáwọn tó ní. ọmọ yẹn bí ọmọ bí mi kò ní dá fún àwọn tó ní àwọn tó sẹ́ sílẹ̀ Yorùbá wọn ní sóríire gbogbo àwọn tó bá kọ gbogbo ẹni tó bá bí ọmọ tí ò bá kọ èpè ní owó ọmọ máa gbà àkílódé ẹ wà ní kankan tẹ́ fẹ́ sọ ẹ ní ẹ lọ́rọ̀ mi tẹ́ fẹ́ sọ wá jẹ́ pé ìran tí àwa ti jáde ẹ jẹ́ sọ ara yín ẹ ti ń gbẹ́jú Ọlọ́run kó dúró tì wá.